your cameraman to come mansion. Everyone me. Ẹ sọ address ilé yẹn fún mi. Pé cameraman ló kọ́ mansion yìí o. Mo dẹ̀ lè ka artist tó ní mansion ní rẹpẹtẹ. Businessman ló pọ̀ jù ní gbogbo producer. They were after the profits. What they believe in is the artist. They don't believe in crew. Nígbà tí artist tí wọ́n fẹ́ yà, cameraman tó máa tètè dé location, tó máa pẹ́ kúrò location, tí ò ní lè béèrè fẹ́ tó ẹ̀. Àbúrò mi kọ́ wá mi dápara, Ṣẹ̀fí Àlàó. Ní ọdún náà gba ẹ̀mú ṣe ra 190 yẹn. Àwa ń sọ̀rọ̀ kọ́ àti ọ̀kan mọ́. Èmi mi lákì ọ̀dà bàdà mi yẹ́ ládùúpẹ́ tí ẹ̀yin cameraman lásán ẹ̀gún 190. Ṣé làwọn pé kí wọ́n gbé àmà lé mi lórí? You don't want to miss any event. Nínú iṣẹ́ tó bá ti lè miss event kan, o lè rí mú wọn padà. Tó o bá rò pé ọ̀dọ̀ fẹsẹ̀ rí mú tí o bá rí mú kọ́. Kí ni reason of ìsanwó fún ọ? Ló fi jẹ́ pé cameraman máa ń look for angles. Ẹ̀sùn ti lọ yọ aṣẹ́ kan rí Babangida. Ìgbà ni Babangida wà president. Wọ́n jẹ́ kẹ́sùn rí iṣẹ́ yà ẹ̀sùn láti gbé kámẹ́rà sí èjìká DSS tó ń ṣọ́ kíní. Bí DSS fẹ́ react to Babangida kan fún fèsì. Because you need to get it shot. Ẹni ẹlẹ́ni Saheed Òṣùpá first film tó kọ́ sí láyé ẹ̀mí tí mo yà ní. Most of fíìmù alásàrè nínú kó tó nípa separate owó náà ló dájà lẹ̀. Nínú iṣẹ́ tíátà, oríṣiríṣi ìpele ló pín sí. Ṣẹ́rẹ́ ń tẹ́ fẹ́ wò lónìí. Bóyá ó wà omi ò mọ̀. Ṣé ẹnìkan wà tó ń ṣe tíátà tí ò ti gba wájú wọn kọjá rí ṣá? Ṣó wà ṣá? Pé oní tíátà kan wà tí ò ti gba wájú mi kọjá. Mi ò tí ì rí. Àbóyá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kò sóní tíátà tí ò gba wájú yín kọjá? Kò sí. Saheed Balógun, Fẹ́tíà Balógun, Ọláìyá Igwe, kábíyèsí ọba tíátà, Di Méjì, Ògògó, Ṣèyí Crown, Ògògó, Yínká Quadri, Fúnkẹ́ Akíndélé ńkọ́? Fúnkẹ́, Ibrahim Chatta. Everybody. Àwọn ọ̀gá Bello yẹn ò lè gba wájú yín o. Bàbá, kódà àna mi náà máa ń pè. Ọ̀gá Bello. Bẹ́ẹ̀ni. Jídé kò sọ́kọ́ ńkọ́? Àwọn ọ̀gá wa ni wọ́n mọ̀ mí dáadáa. Ní Ọdúnládé ńkọ́? Mo dúpẹ́ fọ́lọ́run lórí ọ̀rọ̀ Ọdúnládé. Àbúrò wa ni ọmọ iṣẹ́ ló tún jẹ́ fáńdì iṣẹ́ yìí. Wọ́n ti gba wájú mi kọjá dáadáa. Ẹ mọ̀ pé at the same time mo yẹ jẹ́ cinematographer náà ni mo act. So nídìí iṣẹ́ tíátà generally ọmọ iṣẹ́ ló jẹ́. Èmi kọ́ mo kọ́ iṣẹ́ o. Fún ọ̀ká kọ́ọ̀sì tó bí lọ́ngù tí mo mọ̀. Igi àlọ́yè ló máa ń kó. Igi àlọ́yè, òkè. Wẹ́ àwọn tí mo rí tí mo rí tó rìn mọ́ dáadáa wọn bíi Àrèjàn, Ṣẹ́gun Ògúngbé. Jẹ́ mọ̀ pé káwọ́dọ̀ kéde náà sínú gbogbo wọn. Tí màá sọ pé ẹni báyìí ló kọ́ iṣẹ́ tó bá náà ní ẹ̀kọ́ ló kọ́ iṣẹ́. Ẹ jẹ́ kí n fún ní sample kan. Ọmọ iṣẹ́ tí mo kọ́ níṣẹ́ kámẹ́rà. Nígbà tí wọ́n ṣe interview fún níbì kan, bóyá kò mọ̀ pé àwọn tí wọ́n mọ̀ wọ́n máa gbọ́. Ọ̀tọ̀ lẹni tó ń gbé glory mi fún. Yes. Dẹ̀dẹ̀ Òṣùkọ̀yà tó ṣe freedom London mi tí ìyá ìdí láti UK tí wọ́n wá ṣe freedom fún tí mo mọ iye tí mo gbà. Nígbà tó máa fún yàn glory ọ̀tọ̀ lẹni tó lọ fún glory. Ó ní Di Méjì lọ̀gá wọn. So whereas Di Méjì ni ó ṣàtọ́nà ẹ̀dọ́dọ̀ mi, Di Méjì ló fà lé mi lọ pé kí n kọ́ iṣẹ́. Iṣẹ́ kámẹ́rà ló bá dé iṣẹ́ tíátà. So later ìgbà tí mo wá rí mo ní wọ́n sọ pé Di Méjì lọ̀gá ẹ̀ mo ní ṣe Di Méjì ló kọ́ iṣẹ́. Di Méjì ló mú ẹ wá ló ṣàtọ́nà pé ọmọ mi ìbá mi kọ́ iṣẹ́ torí èrò lòun àti Azeez Ìjàdùadé. Fíìmù tí wọ́n ti rí Taofik Fájọbí director photography tí wọ́n ti rí Taofik Fájọbí cameraman èmi ni Ọlọ́run ní kí n máa jẹ́ bẹ́ẹ̀. So later ó dẹ̀ ti gba ọ̀sán mẹ́fà rẹ̀. Ta lọ̀gá tí? Ọ̀gá tó kọ́ mi bí wọ́n ṣe ń du kámẹ́rà gangan. Orúkọ wọn jẹ́ wọ́n ti di evangelist wọ́n ti ní church gan Celestial. À ń porúkọ wọn ní Karim Sodolamu. He was a trained cameraman ní NT Abẹ́òkúta. Wow. Then àwọn set ESO Sunday Ogunyemi. ESO. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn àgbà cameraman. ESO. Lẹ́yìn TK. Lẹ́yìn Túndé Kèlání. It's a cinematographer. Wọ́n sọ pé èèyàn cinematographer is a person that can direct and that can handle camera perfectly. Tó mọ shots, tó mọ mini shots, tó mọ iṣẹ́ tí shots kọ̀ọ̀kan ń ṣe, tó lè sọ pé ẹgbẹ́ camera sí ibà, tó tún lè direct dialogue with it.
not that pé mo kàn ń gbé camera operator ló pọ̀ tí wọ́n ń pera wọn cinematographer. So ìyàtọ̀ wà láàrin camera operator àti cinematographer. Kódà gan focus puller wà. Èwo ni focus puller? Focus puller yẹn làwọn tí wọ́n máa ń focus jẹ́ mọ̀ pé láyé àtijọ́ ni wọ́n kó gbogbo ẹ̀ papọ̀. Bọ̀ bójú ṣe ń là ní ìmọ̀ ń jìnlẹ̀ sí lóyìnbó advance sí. So wọ́n wá wò pé kéèyàn kan máa handle camera kó máa frame shot kó tó náà tó máa adjust lens. Wọ́n wá create avenue kan call them focus puller tó yẹ pé wọ́n dìde ṣe screen tiẹ̀ fún lọ́tọ̀ tó máa wo tí cameraman yẹn rí òun ló máa focus ló máa make sure pé kí ní yẹn ó wà brighter so ó jẹ́ kí iṣẹ́ cameraman náà tún wà easier. Bọ̀ nígbà tí àwa bẹ̀rẹ̀ cameraman mú kàn fi bẹ̀rẹ̀ because lágbo la kọ́kọ́ yà later ó wá di máa jókòó mo yẹ kí n advance tí n má dẹ̀ ń sọ̀rọ̀ pé mo di cameraman mo gbọ́dọ̀ gbé iyì fún ẹnìkan which is Àbáyọ̀mí Àkànbí Ọkọ́yà. Wọ́n gbà tí wọ́n ṣẹ́ ní fẹ̀dẹ́kùnmẹ́ wọ́n travel out lọ sí Germany wọ́n ra kámẹ́rà kan wálé. À ń pè kámẹ́rà yẹn ní Olympus Panasonic camera. Olympus yẹn separate camera ni. Nígbà yẹn a máa ń pè nǹkan ní VCR. Video camera recorder video cassette recorder lọ́tọ̀ kámẹ́rà lọ́tọ̀. Nígbà tó yá tí battery scarce a tún máa ń ṣe battery olómi a máa gbé ẹsẹ̀gbẹ́ báyìí a máa gbé méjèèjì kọ́kọ́ báyìí a máa gbé kámẹ́rà báyìí ọ̀tọ̀ ibi tí cassette wà ní ibi tó battery ibi tí ó bá wà ní. So lẹ́yìn yẹn from there so ayé ńlájú wọ́n wá introduce kámẹ́rà kan tá ń pè ní M7 yẹn Panasonic camera òun wọ́n ti kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan ṣo pé àti battery o àti cassette o ṣe mọ̀. Before M7 there's M3 M1 wà M2 wà M3 wà ṣe mọ̀ pé òyìnbó ń advance every blessed day. Sàwa náà ní ká gbìyànjú ká sún so M3 àtúnyàwó di M7 bí wọ́n ṣe ń ṣe ìgbà tó wá dórí M7 wíwo M3 yẹn ó ti reduce M7 light wò la wá ìgbà tó yá nígbà tí mo wọ film industry báwo lè máa tọ́ Láyà ṣe pàdé ó dijọ́ kan Láyà ó ń shoot Syria kan ní Kenta housing estate ó wá sọ́dọ̀ Bùráyọ̀mí Ọkọ́yà by that time yẹn torí Bùráyọ̀mí Ọkọ́yà kámẹ́rà tó wọ́n ní èlùmí fi ń ṣe rìhásà pé iṣẹ́ ìdẹ́wọ̀n mi mo fẹ́ kọ́ ọ bàtí mo rí ọ̀gá mi yẹn then I was working in petrol station ní Texaco Àṣírògbà yẹn that was 1987. 1987. Ben kò tí pẹ́ very close. So mo wá rọ̀gá mi yẹn mo ń lọ bí iṣẹ́ yẹn mo kàn rí wọn lórí mọ́tò tí wọ́n gbé kámẹ́rà ẹ̀dá iṣẹ́ ìwọ̀n mi wá trace ọ̀gá yẹn lọ wá bẹ̀rẹ̀ sí ní train mi torí mo ti ní kámẹ́rà ní ọ̀dọ̀ Ọkọ́yà tí mo fẹ́ lò mo ní ọ̀bẹ̀rẹ̀ mi mo fẹ́ kọ́ iṣẹ́ ìkó mọ́ mi rí from here à ń ṣe family o but everybody believe pé family ni wá because èmi ò tí ì rí irú Àbáyọ̀mí Ọkọ́yà rí bẹ́ẹ̀ ni àtẹni tó mọ ó ti mú as family tó wá ti súnmọ́ àwọn tẹ mọ̀ Haúsá náà gbé Haúsá life náà máa ń lò wọ́n ní lọ́kọ̀ bí kámẹ́rà rí bẹ́ẹ̀ ni pé mi ó dé stage kan èèyàn máa ń bè lọ́wọ́ ẹ̀ pé àbúrò ẹ̀ ń kọ́ wẹ̀rẹ́ àṣà ọ̀tọ̀ optimal ẹ̀ máa ń sọ̀rọ̀ àṣìjọ́ ń ṣe di àárọ̀ yìí 85 lèmi àti wọ́n ti jọ wọ́n àtijọ́ kó bí àjọ close 87 ni mo lọ kọ́ṣẹ́ kámẹ́rà now nígbà tí mo wá ọ̀làyà wá yá iná adẹni àní halogen kan modern halogen ni kì í ṣe àwọn halogen gan jẹ́ pé òyìnbó ṣe fún kámẹ́rà gangan ni ó wá ya mọ́ àtẹ̀lé lọ́mọ kámẹ́rà náà dẹ̀mí ni ó ní àwọn àjọṣeré lọ sí location yẹn àjọṣeré wẹ̀rẹ́ before then mi ti ń ya àwọn alágbolé English play gbogbo ẹ̀mí ṣe mọ̀ pé ohun tó bá ń wùyàn olóyìnbó ní òun ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni bí náà kó jíṣẹ́ tí mo like so mo ìbẹ̀rẹ̀ nìyẹn later ọ̀la ìwà fi ọ̀bọ̀ kan dẹ̀ ti wà ní Abẹ́òkúta ní ìwàjà sọ́mọ nǹkan tí wọ́n pè ní Ọmọláṣọ ó ti kú sí of blessed memory kọ́ ló máa ń fún yìí Ọmọláṣọ wá fẹ́ shoot film wọ́n wá introduce ẹ̀ sí Ọkọ́yà ó wá bóyá wá wọ́n á tẹ̀lé lọ wọ́n á lọ bá shoot àpè film yẹn ní owó ẹkún wọ́n ní ká má fowó ẹkún ra jẹ ẹ̀rìn that should be around 1988 so from there àṣà ń lọ díẹ̀ lóríṣiríṣiríṣiríṣi meanwhile the first person to ma introduce mi tó máa kọ́ detect mi gbára ní Kọ́lá Ọbádùnmí Junior òun ló introduce mi sí ọ̀rẹ́ ẹ̀ kan ọ̀rẹ́ ẹ̀ fẹ́ shoot ìgbà yẹn mo wá location èmi mo shoot that was English kìíní ni Kọ́lá Ọbádùnmí ń dì pẹ̀lú lẹ́yìn yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀
Ọláìyá. That is ní Yorùbá industry, but when we're talking about English industry, Ọlábàdìmú ni the first person to introduce ẹni yẹn sí mi. So later, mo bá ẹni yẹn shoot from there. Wọ́n wá gbé fíìmù wẹ́ẹ̀kọ́ àgbà tí wọ́n á shoot fíìmù wẹ́ẹ̀kọ́ náà gbà ìyẹn ni pé kàmẹ́rà kan náà wà lábẹ́kúta torí tẹ́lẹ̀ máa ń lọ sípò. Àná wọn tàdé tó jọ jẹ́ ẹ̀rọ ọ̀gá ni wọ́n ní ẹni tí Kọ́lá Lawal of blessed memory kọ́lọ́ fọ́run. Kọ́lá Lawal image. So àwọn tájọ jẹ́ tí mo lè sọ pé ní pé à ń shoot Yorùbá film lábẹ́kúta tí wọ́n bá lu èmi àwọn náà máa lò. Ọ̀pọ̀ tí wọ́n ń wo experience and creativity nínú shots they man take, they now believe in me. Dada. So in which mo dem put my effort nítorí mo like creative shots gan. Tó yẹ pé ńgbà míì mo ń tẹ́ ẹ bá gbọ́ padà ni mo ń ya shot láti náà pa sí kódà mo yí aṣẹ́ kan tó náà pé wàásù àyè láti máa bèèrè lọ́wọ́ láyà pé ta ni ká máa mẹ́ tó ń jẹ́ oríṣiríṣi. Ìfẹ́ bàbá ògùn gbè èmi ni Ọlọ́run ní kí n yà. Irú ẹṣin èmi tí mo yà ni. Irú ẹṣin fún wọn láyà. Bẹ́ẹ̀ni mo yà nínú èbúté torí bọ̀dá Sunday Ògúnyẹmí ni wọ́n kọ́kọ́ shoot èbúté mi. Sọ yín lẹ yà irú ẹṣin. Èmi mo yà irú ẹṣin kódà mo act nínú ẹ̀. But in the industry I'm an actor as well. Member Tampan Shinemi Abẹ́òkúta North. Elder than me ní Tampan Abẹ́òkúta North, elder than me in state. But ó yẹ kí n reverse back in the shooting of that movie ni pé 80% of cameramen tí wọ́n shoot film, let me put it that way, or camera operator tí wọ́n shoot film, our producer ni wọ́n sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Èyí tí n bá kúrò ńbẹ̀ kan sọ fún mi. Ni wọ́n sọ fún wa. Okay, gbà tó yá àwọn ẹ̀sọ́ ní the living standard wa low. Àwọn ẹ̀sọ́ wa gbé òfin dìde pé ká upgrade ara wa. Ìjọ tí mo sọ pé màá gba 150,000 per production. Ìjọ ẹ̀ náà ti set aside mi àsọ̀tà. Whereas artists kan gba 200,000 per day. The man behind the camera cannot boast of pé òun gba 20,000 per day. But nísìnyí o àwọn kankan àníjẹ́kùn tún ṣì rate àtàwọn tìsín náà. Let me rate them to 20% ló wà òkè nù. Cameraman tó bá ti ń yarí pé òun fẹ́ dàgbà yàrá. Okay, like I don't tell you something. Before anything, owó oúnjẹ artist kọ́kọ́ ga ju cameraman lọ. Owó yàrá cameraman gangan ó máa kó mérò ni ó máa kó mọ́ makeup. Ìṣètì tẹ́lẹ̀ ṣìwádìí. Up till now, cameraman tó bá ti lè dá béèrè yàrá ó máa bàdàn náà. Wá ló ti ń ṣakọ. Irú ọkùnrin Akíndélé yẹn ti advance, wọ́n ti mọ̀ tó mọ kúrú. Torí I heard she's paying correct money. Àwọn kọ̀ọ̀kan náà wà tẹ́ pé ẹnìkan náà bá tó yà yìí máa kù ṣiṣẹ́ mo gbẹ́ yìí tó san àtàwọn production kankan mo gbẹ́ yìí tó ń san. But in the situation by tí mo lọ́mọ méjì ní institution tí mo ní bùkátà tí mo ń gbé tí mo ní ọ̀kẹ́rẹ́ kan tó lọ ń pèsè fún mi tí mo ń lò ẹjọ́ okay mo bá ọ̀gá olórúkọ kan tó lórúkọ kan níbi iṣẹ́ yìí mo bá ṣiṣẹ́ nígbà tó yá pàtó àdẹnudọ́ mẹ́ta mo ní jẹ́ ìtẹ̀tún ṣe rìhásà I'm talking about 7 years ago mo bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe cameraman and director fíìmù méjì ìkúrú bìlì pé àgídí ni mo ti fi rí 15,000 gbà ó dìjà pàápàá ẹni yẹn tó láti máa sọ pé wọ́n ti ẹ̀dùpẹ́ pé mo kù wọ́n síṣẹ́ iṣẹ́ tá a ṣe for bí 6 days tí mo gba 15,000 so tí mo tó wà tìǹú ẹ̀ so ibi tí mo bá bọ̀ rẹ̀ yìí so in a situation by okay somebody mo a ṣe performance kan ètò ẹ̀gbá zone ṣá àṣà ṣe local government ta kìíní kan àṣe kìíní la lò FC òṣèlè la lò so àwa ní láti lọ gba costume tá a fẹ́ lò Abẹ́òkúta náà tá a fẹ́ lò ní ọ̀dọ̀ ìyàwó Yẹmí Adégúnjú ní side ọ̀nà Kọ́bápẹ́ yẹn mo wá rí wọn lókè mo wá ń gbọ́ ohun ẹnìkan wá jẹun dẹ̀dẹ̀ mo wá ní dẹ́ndé létà wọn ní ìṣe dẹ́ndé mo ní mo rò pé ọmọ mi ní ó ń shoot ní wọn ní àdẹ́ndé kọ́ ọ̀gá làwọn yẹn mo ní kí ló dé náà ó bá lóun máa dàgbà yàrá ni whereas kò sí star artist tí ò ní dàgbà yàrá kódà if the case not take gan atúgbà yàrá fún pa but cameraman but tẹ́ ẹ bá tún wá gbọ́ wọn ní tí ò bá yẹ lómi àyà wọ́n ti gbàgbé pé lómi tó fẹ́ yà yẹ cameraman and without cameraman tó máa operate camera kò sí báà lè fẹ́ rí artist kò sí Ọlọ́run kò sí but wọn ò ronú débẹ̀ wọ́n á ní kí ni akọ etí pọ̀jù that was nǹkan kọ́ táàgì fẹ́mi but in anything tẹ́ bá ń ṣe láyé yìí tó o bá wò pé tí n bá ṣọ́ra pẹ̀lú tí mò ń ṣe
That is the reason why I deviated to another business entirely. Ló fi jẹ́ property business ní mo face. Báwọn ra ilé báwọn ta. Nígbà tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ báwọn ra ilé ta ilé yẹn, ni Ọlọ́run dẹ̀ ti ń ṣàánú mi tí èmi náà ń bẹ́gbẹ́ pé tó máa ń dáwó tí mo ń dáwó. But iṣẹ́ à ń shoot film 20% èèyàn ló lè boast pé òun lè dáná 100,000 láì bójú ẹ̀. Àtúntì ti dé. Àtọ̀dá ti dé Kọ́lá Adéjòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á tó. A lọ láyọ̀ a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kasinati ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́bá ti yá ó ti yá. The last film tí mo bá Ọláyà shoot was Àdìtú. Tó ní English and Yorùbá. Yorùbá èmi àti ẹ̀sọ́ èmi ní camera 2 ẹ̀sọ́ Sunday Ogun èmi ní camera 1 that was 2008. Mi ò gbàrú owó yẹn rí ní iṣẹ́ tíátà. I was paid 100,000 2008. Mi ò gbàrú owó yẹn rí ní iṣẹ́ tíátà. Tí bá dẹ̀ ń sọ story ara mi ń di pé à ń ya fíìmù èèyàn kan wà tí mi gbọ́dọ̀ gbàgbé láyé ni ó tún pẹ̀lẹ́ tí mo gbọ́dọ̀ gbàgbé òun ni Sunday Ṣóyínká. Tọ̀ síbẹ̀. Kórèdé Films. He said a statement njọ́ yẹn náà wọ́n pa sí ó kù àbá òṣìṣẹ́ bàbá dé location yẹn èmi àti ọ̀rẹ́ mi di méjì ló tẹ invite but unfortunately di méjì ṣe direct iṣẹ́ kan lábẹ́òkúta wá ní àṣùgbò mo wá lọ ní iṣẹ́ yẹn director mo wá act as director and cameraman bá ti mú wá táwa ṣe the first one tán ó kàn pé mi ni that was the first person nídìí iṣẹ́ ìtòrò rírò mi ó ní ọ̀rẹ́ mi ìwọ nìkan ló ní mọ́tò ní gbogbo wa nígbàgbé tí ma fi kú láyé mi when I'm writing a story nígbàgbé láíláí kò dẹ̀ níbàjẹ́ fún gbogbo ìdílé ẹ̀ ó ní ìwọ nìkan ló ní mọ́tò ní gbogbo wa gbogbo iṣẹ́ tó fẹ́ tó bá ń ṣe bí ó ṣe jẹ́ ká máa tọ́jú owó yẹn ká máa fi ra mọ́tò bóyá sọ yẹn ó dàbí pé kó sọ pé kéèyàn fẹ́ ra Olúmọ then that was 2003. 21 years ago. Mọ́tò mi ní bicycle mo fẹ́ ra mọ́tò mo wá pé mọ́tò bí la kó jẹ́ nǹkan tó máa ń dàpara gan mi kàrọ̀ ẹ̀kọ́ èmi kàn ń ṣe bọ́lá ń ṣe náà mi lọ tí wọ́n parí fíìmù kan màá tó mú fíìmù mi tí wọ́n ti parí fíìmù kan ẹgbẹ́ a máa ń ṣe production gbẹgbẹ́ aláwa ní Kòròdú àti yá àmúf sí Ànàpájà musa ń bá ṣe ẹ tí fíìmù kan bá ti parí sórí mi tí wọ́n lẹ́ta wá ṣe àtúnjẹ ẹ̀mọ̀ Kòròdú fíìmù sẹ́rẹ́ nígbà yẹn gan ó kàn pé tòun díjọ́ yẹn bá àtúnjọ àwa ok shoot níjọ́ yẹn àwa ṣeré jáde náà tiẹ̀ a ṣe ń bọ̀ lónìí lẹ́rìí lọ́wọ́ mọ́tò yẹn ṣó láìkẹ́ fíà lè use mọ́tò ni mo wá mọ́tò náà mo ní mo láì ẹni tí ó lo mọ́tò rí mo ní mo láìkẹ́ ọlọ́kẹ́ àwa tó jọ lọ ṣe nínú mi mo wá rò pé àbí ọ̀bọ̀ serious ni àbò mi ní ẹni mi ti believe ẹ̀ náà torí alápàrá èèyàn ni mi tó ti kàkún ó kàn díjọ́ yẹn ó ti àṣàṣiṣẹ́ lọ àṣàṣiṣẹ́ ó kàn díjọ́ kan àṣọ ní plan kan ó kàn ní lẹ́rìí mo àti ní kọ́ bẹ́ẹ̀ wá mọ́tò ẹ̀ lọ Kútọ́nù Kútọ́nù èmi ra mọ́tò Kútọ́nù tọ́ bá ń bọ̀ lọ́nà tọ́ bá sì sí ẹ̀. èèyàn nílé sùn. mo máa sùn tí mo ní my brother àtúnbà lọ kàn díjọ́ kan kàn pé mi ni ó ní lẹ́rìí ó lọ ti bẹ́ẹ̀ rí mọ́tò l'Abẹ́òkúta o ó ní 190 mo ní ẹ mọ̀ pé 190 dẹ̀ ló ń rìn nígbà yẹn òkú náà àwọn olówó náà ló ń gbà yẹn òun àti V-Bush lọ́jọ́ rìn Benz 190 Benz 190 ó ní ṣóòlè mo ní Benz 190 mo ní ṣe mọ̀ bóyá sọ yẹn bẹ́ẹ̀ ni pé kán yóò máa sọ̀rọ̀ Range Rover Sport tó sìn nígbà yẹn pé 190 kẹ̀ mo ní mi ò lágbára ẹ ó ní o ti gbà pé mo ti lórí ó lọ lọ́n ló maintain mọ́tò ó ní wàá maintain ní ẹ̀ kí ni kankan àbí bọ̀bọ̀ yìí àbò ń serious ni ó kò dá lẹ́jọ́ ajáde lọ bá ṣe ń bọ̀ báyìí akọ̀yà náà dọ̀ máa ń kọ́ ní Ìyànàpájà báyọ̀ dọ̀ máa yẹn náà mákẹ́tà tó ń bá mákẹ́ fíìmù ìyẹn kàn gbé ó kàn gbó nínú búùtù ó kàn gbé owó fún máa yẹn ni ló tó bá ti di àárọ̀ ọ̀la ẹ̀ lọ gẹ̀ẹ́tì mọ́tò ẹ̀ eré ǹjẹ́ ni mo mọ̀ pé tẹ̀ máa fẹ́ ṣe oríire
àwọn tí wọn fẹ́ ṣe ohun rẹ̀ kò ní súnmọ́ ju jí mi ìṣòro tó dín kó bí 5 àti máa kọ́ gbé owó ẹ̀ jáde nínú ilé ó kọ́ gbé fún wa ní 350,000. àbò orí dàbò àmàdé tọ́ṣì mọ́tò yẹn wọ́n gbé síbi tí wọ́n ti ń ta ọ́ lọ yẹn wọ́n gbé síbẹ̀ ní mọ́ yẹn bọ̀ tó gbé mi lọ bá ní mọ́tò ẹ̀ nìyẹn. mọ́tò yìí nìyẹn. àbáyé tún lọ sídìí mọ́tò yẹn àwọn ọ̀rẹ́ mi kan dé wà ń tọ́ṣì Galowe Rashidi Yinadu gbogbo yẹn sọmọ yẹn dé àkànlọ sídìí mọ́tò yẹn ni wọ́n ní gbá kí ni mo rí ṣe mo ní mo láìkẹ́ láì tí ì tẹ́sí ẹ̀ mo ní mo láìkẹ́ tí ó ra mọ́tò rẹ̀ mo ìwọ mọ́tò ẹ̀ báyìí mo ní mo láìkẹ́ so báyìí wá ń sọ̀rọ̀ ní àwọn ọ̀rẹ́ mi wá ní pé àwọn bọ̀bọ̀ kan tẹ̀lé wọn mọ́tò ìlàtà mo lé mi náà bá wò wọ́n believe bàtà máa gbé padà dé kó ó ní plan òun ni pé kí n ra mọ́tò yẹn ó ní máa yẹn ò gbowó lọ́wọ́ ní olóhùn fẹ́ kí n wá fi mọ́tò yẹn ṣe léyà lábẹ́òkúta kí n gbé wọ sáàrin èèyàn kan rí pé ìgbà tí mo ń bá òun ṣe life mi change ṣé mo gbọ́dọ̀ gbàgbé irú èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ tí mo ṣe fún òwò tí mọ́tò tó rà fún mi bẹ́ẹ̀ ni gbogbo tí ma ṣùgbọ́n ní negotiation iye tí mo fẹ́ gbà pa production tẹ́lẹ̀ films ní the only person tí mo bá ṣe tí mo ní mo bá ya iṣẹ́ tí mo sọ pé mo lè sọ pé mo fi owó ẹ̀ṣin nǹkan gidi àdàfìgbà tí mo gba 100,000 location àdìtú lọ́wọ́ láyà ní 2008 lẹ́yìn yẹn ẹ gbàgbé cameraman tó ń ya fíìmù ẹ gbàgbé 20% lórí ṣe ń bẹ̀ mi sọ ọ̀gá tí kì í mi sọ ẹ̀ so bọ̀ pé sí level ẹ gbàgbé 20% ló lè bóòsì pé òun gbọ́ bùkátà gidi ebi tí àwọn èèyàn tún wá burú sí ni pé nígbà tí wọ́n gbé òfin jáde pé ká upgrade ara sí 150,000 per production Abẹ́òkúta mi náà ti nígbà tí mo ní mi ní báwọn ṣe àtọ́mọ́ sanwó yẹn Abẹ́òkúta mi ní cameraman ti báwọn ṣe tí ètò ìgbàdájú tí mo gbà tí mo sọ pé mo fẹ́ gbà so they believe if you are not there another person will be there wọ́n ti wá gbà pé ẹni tó wà mẹ́ẹ̀ cameraman whereas artist tó wà lórí set oníye tó fún star artist tó wà lórí set oníye tó gbà ẹni tó ń jẹ́ kán rí star artist yẹn cameraman ló máa kọ́ dé cameraman ló máa gbẹ̀yìn kúrò lẹ́yìn tó máa ṣe tán òun ló máa gba owó tó worst jù cameraman tó ń gbowó gidi 20% ní range tó wà ṣe rí iṣẹ́ tá à ń ṣe yìí kò sì jẹ́ tí kò sí rírí ok mo fẹ́ rántí ẹ̀kan ọ̀rẹ́ mi kan bá mi gbàṣẹ́ nínú dárúkọ ó ní ọba tó níṣẹ́ yẹn ọmọ kéré ní o kò sówó lọ́wọ́ ẹ̀ kí ní kan gba 15,000 lọ́wọ́ ẹ̀ ìgbà ẹ̀dẹ̀ ní Èkó ni mo bẹ́ẹ̀ sí jù tí máa ń bá Saheed Balógun ṣiṣẹ́ ń gbà yẹn so mo dẹ̀ gba 15,000 lọ́wọ́ ẹ̀ àṣẹ 15,000 kan ọmọ yẹn san fún mi mo ṣiṣẹ́ tó mo dẹ̀ ń wá láti ilé ìgbà mo ti ní 190 gbà yẹn mo ń gbé òkè fún wọn ẹ̀ máa wá máa lọ àṣìṣe yẹn fún 6 days or 7 days àtà ṣiṣẹ́ yẹn tán mo ti believe pé mo assist ọmọ yẹn mo káàkó adẹ̀kùn yà later ẹgbẹ́ tirẹ́gbẹ́ mi lọ location kan I remember you called me pé o fẹ́ ṣiṣẹ́ ṣé mi yes then tani bàbá ilé mẹ́rin kan bàbá yìí jọ sọ̀rọ̀ tán kò ju 20 minutes iná dẹ̀ máa ń wà dáadáa lásìkò gbà ní ọ́fíìsì wa ń ṣàgì wọ́n ń wo fíìmù lọ́wọ́ ló wá jẹ́ fíìmù èmi tẹ̀tí mọ̀ pé fíìmù yẹn ni sọmọ yẹn wo ṣíṣe wo fíìmù yẹn lọ́mọ ni cameraman tó ya fíìmù yìí ya tẹ́nẹ́ èmi mọ̀ pé mi ni mo yà mo ní ṣọ́ọ̀tì kankan sọnù ní fíìmù yìí kódà editor yẹn náà kudos so báyìí máa dé kan mo kàn rí to be continuing in part 2 ẹ mọ̀ fíìmù tó pè fún mi part 1 tó dẹ̀ di continuing in part 2 mo wo fíìmù ọmọ ni nígbà tó wá rí cameraman Taofik Àjọbí mo kàn píkì ní pé fíìmù ọmọ yẹn ni ní bá gbé fóònù ní bá pe ọ̀rẹ́ mi yẹn fíìmù ọmọ yìí ṣé 1 and 2 ni wọ́n ní you see ọ̀rọ̀ ẹni ẹgbọ́n tí ọ̀rẹ́ ẹgbọ́n kíní kan so later ṣá èmi àtọmọ yẹn wá padà contact bá ní wọ mo help ẹ mo rán ní ọmọ yìí kéré ní mo bẹ́ẹ̀ ṣe mo gba 15,000 onítàlẹ̀ help iye báyìí lẹ́gbàá o kódà gan ẹgbẹ́ owó hòtẹ́ẹ̀lì kápá 12,000 ṣe gba ìṣàwó mo ní lẹ́yìn kìíní ẹ̀ lọ́wọ́jọ́ kọ́mọ yẹn tó wá pè mí síṣẹ́ mi tó san 30-something thousand fún mi then so mo oríṣiríṣi kò sí actors and actresses tí mo face àyà mi járe because mo mọ ẹ̀bùn tó lọ́n fún mi níṣẹ́ yẹn mo mọ ṣọ́ọ̀tì tó bá mu mo dẹ̀ mọ̀ pé
ok sinimá ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe ìdásá mo rí kódà nǹkan tí director béèrè máa fún ẹ fún bí when we are talking of shots ní mínì ṣọ́ọ̀tì ní mílíọ̀nù. bẹ́ẹ̀ni so kì í ṣe pé we just take shots no short ní mínì because òyìnbó máa ń fi short sọ̀rọ̀ yes. so tí òyìnbó lè ṣe documentary mi 1 minute mi tí wọ́n lè sọ ó but Short yẹn ló máa short yẹn ló máa sọ fún ẹ pé nǹkan báyìí náà ń try to preach yes 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 yes. so pé kódà ṣé ok ṣọ́ọ̀nì kú Jídé Kòsùkọ́ ni mi ti rìkọ́dù ní ṣọ́ọ̀gì abílẹ̀ kódà mo ti wá ń kú Jídé Kòsùkọ́ shoot fíìmù tó jẹ́ personal fíìmù so ṣé ọ̀gá Bello ni wọ́n ti kọ́ ní kódà mo ti ṣe fíìmù tí mo pa ọ̀gá Bello tí wọ́n act. bàbá wa ń dé ńkọ́. ọ̀rẹ́ mi nìyẹn lóríṣiríṣi àwọn àgbààgbà òṣèré yẹn tí tani mi ti yànnú kódà kò sí tẹ́ máa sọ fún pé lẹ́rìí kámẹ́rà l'Abẹ́òkúta lẹ́rìí Ẹ̀gbá tó jẹ́ cameraman wọ́n á sọ fún yín pé àwọn ọmọ dáadáa tẹ́ bá ń bá stọ̀ síbẹ̀ ṣiṣẹ́ àwọn tó mọ̀ ẹ gbọ́dọ̀ lọ bòmí. Saheed Balogun kéde ni mo ti ń bá Saheed Balogun shoot kí n tó bẹ̀rẹ̀ sí ní bá tọ̀ síbẹ̀ shoot. ó wá di ijọ́ yẹn àwọn wà ní location tọ̀ síbẹ̀ meanwhile àwọn cameraman tó máa wà lọ́dọ̀ tọ̀ síbẹ̀ máa ń pé sẹ́ẹ̀tì méjì because sẹ́ẹ̀tì kan lè mí sẹ́ẹ̀tì kan làwọn míì so tó bá ti tẹ́mi bá tó wà lórí ìdúró tó lè pe director and cameraman ló dé but ní ìjọ yẹn wá pẹ̀lú fúnṣẹ́ kan mo dẹ̀ rí pé iṣẹ́ tá a ṣe iṣẹ́ tí wọ́n sì lè à ń dùn bẹ́ẹ̀ ni so mo wá lọ jẹ́ Saheed Balogun ibi tí akọ ibi tí ó ti ń bí tọ̀sí bẹ́ẹ̀ ni mo wà lúkàkù so later àgbà tí mo wá dọ̀dọ̀ Saheed Balogun mo ń bá ṣiṣẹ́ àdàlùṣẹ́ ọ̀làṣẹ́ lọ later he brought in the guy David Otemolu ọmọọṣẹ́ náà jẹ́ cameraman Ìbàdàn ni làwọn mú ìwọ Adémọ́lá la máa ń lò Ìbàdàn màmá rò pé I should let the guy túre tó bá níwọ̀n nìkan ló gbọ́dọ̀ wà ń bẹ̀ Muhammed mo fi iṣẹ́ yẹn lẹ̀ bọ́ yẹn pé kó náà ṣe. ẹ wá fèsì tọ̀ síbẹ̀. so mo pé wá fèsì tọ̀ síbẹ̀ ìbínú yẹn ni tọ̀ síbẹ̀ tí jẹjú mi pé kò lọ jẹ Saheed Balogun jẹ mọ rivalry saying which I mo understand mo dẹ̀ ẹ mọ̀ pé gbogbo ń tẹ̀dá máa jẹ láyé gbogbo ìrìn tẹ̀dá máa rìn láyé Ọlọ́run ti mọ̀ a máa rìnrìn míì tó ẹ pé àti débi tá a nì mọ̀ you understand so but lónìí sìn I'm still state realtor so rálẹ̀ tá létí mo dẹ̀ ní kọ́ fọlọ́run lórí. adúpẹ́ fọlọ́run cameraman tó di ẹni tó ń bọ̀ ṣé tán bá ní gbéṣẹ́ tún yá ń sìn yẹn ẹ̀ lè ṣe ni. why not tán bá lè sanwó. òkè owó ti. tí wọ́n lè sanwó ni àná òun dẹ̀ lè san. èmi náà dẹ̀ sùn lójúmọ́ I can show you I always be on internet website Sony ni máa ń wà kámẹ́rà tó jáde lónìí ìgbà tó study ẹ̀. because so that kò ń ṣe bọ́n máa pè yín I can be called upon any day so I always on website máa ń wà lórí Sony kámẹ́rà tó jáde lónìí kí ni what are the functions máa update ara mi for unforeseen circumstances. wọ́n lè sọ pé lẹ́yìn kẹ́ni kan yá lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ṣe máa ń gbaṣẹ́ photo book and parí náà mo ṣe lọ ṣiṣẹ́ kan ní màlá I got the job for 100,000 ṣé wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ fún mi náà máa ṣiṣẹ́ máa yàṣẹ́ ìjọ mẹ́ta máa fi 15,000 lọ mi mọ́tò mi kẹ́lẹ̀ VCC epo via mi. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. irú àwọn kámẹ́rà wo lẹ́yìn tí lò rí náà. I started with separate camera tá à ń pè ní Olympus lẹ́yìn wọ́n ṣe M1 M2 M3 M5 M7 ya wọ́n tún ṣe M9 later ni wọ́n ṣe M1000 M1000 ẹni mo fi ya irú ẹṣin. tọ́láyà. bẹ́ẹ̀ni M1000 ẹni la fi ya àtúnyá ó tún progress ṣe M3000 àtúnyá àbọ̀sí DSR 250. DSR. àbọ̀sí DSR aloyumatic náà
This àtò yá ojúsà ńlá sí different kinds of camera this are 250 this are 300 ìyẹn ni bí studio camera báyìí ló ṣe rí nígbà tó dẹ̀ àti ojú bẹ̀rẹ̀ sí ní là àwa bọ́ sí Canon 5D Mark 2 Mark 3 Mark 4 ó ti real for now Sony ni and equipment dẹ̀ kó oríṣiríṣi we have different types of lights. Yes. Àti lò òun lóríṣiríṣi HDMI tá máa fi ń ṣe day lálẹ́. We have tungsten, we have different types of lights. Ká lọ́mọ yín kan ló fẹ́ ṣe cameraman sẹ́yìn máa ní kó má ṣe ni. Màá ní kò rò dáadáa ni. Ẹ̀mí tó ní màá bí léèrè pé kí lèmi àbáyé fi ṣe. Àfi tó bá package ara ẹ̀. Package tí mo ń sọ ni pé kì í ṣe pé ó máa ní òun fẹ́ máa bá wọn ya fíìmù. Sẹ́dà kò lọ Ìbàdàn tàbí kó lọ sí. Torí wọ́n ń sanwó. Ní àwọn mú ìwádìí mọ́lá ń sanwó. Jẹ́ kí n sọ eléyìí. Ọláyàmọ̀ túmọ̀ fíìmù. That is the reason why I kiri kò ń ṣe fíìmù anyhow. Tó mọ production. Ìgbà tá a ṣe àdìtú. Ó bè lọ́wọ́ ẹ̀sọ́ ni pé the best camera. Ó dẹ̀ lọ rà ní UK. Fún production ni. So ń gbà wọ́n pé iye báyìí. Tí ẹ̀sìn ò bá sọ fún pé lẹ́rìí iṣẹ́ tó ń fẹ́ ṣe yìí 200,000 ní kẹ́ sọ fún gbà yẹn á sọ. Because you always look for the best. This salesman ló pọ̀ jù ní gbogbo producer Abẹ́òkúta. They were after the profit. Àwọn tó mọ̀ pé mo ń sọ fún àtìmọ̀. Most of the film tó sọ mi president di star lónìí mi tí mo yà rẹ̀. Mr. President èmi tí mo yà rẹ̀. Èbúté Ẹ̀sọ́ náà ni. Ẹ̀sọ́ started it and shot all the rest. Most of film alásàrè ni mo yà. Kó tó di pa separate owó náà ló dájàlẹ̀. What they believe in is the artist. They don't believe in crew. Ẹ sọ cameraman to commission. Lọ́wọ́ artist to commission. Ẹ fi wọ̀n mi. Ẹ sọ address ilé yẹn fún mi. Pé cameraman ló kọ́ mansion yìí o. Mo dẹ̀ lè ka artist tó ní mansion rẹpẹtẹ. Tí mo lè sọ artist tó ní mansion rẹpẹtẹ. Ẹ sọ mansion cameraman fún mi. A ní ìwọ ordinary cameraman. Okay, mo rántí àbúrò mi kọ́ bá mi dápara. Ṣẹ̀fí Àlàó. Ní ọdún náà gba mo ṣe ra 190 yẹn. Àwa ń sọ̀rọ̀ kọ́ àti ọkọ̀ mo ní ẹ̀mí mi lákì. Ó dà bọ́dà mi yẹ́ ládùúpẹ́ tí ẹ̀yin ordinary cameraman lásán ẹ̀gún 190 ń gbà ẹ̀ dẹ̀ ní mọ́tò olówó. Meanwhile ó dápara ń tiẹ̀ ní o. But ní language yẹn tóbi ní ojú mi gan pé ẹ̀yin cameraman lásán that means the job is nowhere to be found. Ẹ̀yin cameraman lásán ẹ̀gún 190. Ṣé làwọn pé kí wọ́n gbé àmà lé mi lórí àbúrò mi tí mo dẹ̀ ń sọ yìí o ó tún ṣe oore kan fún mi tí mi nígbà ìgbà fi kú láyé mi. Nígbà tí mo fẹ́ shoot fíìmù kan ní 2002 ó du ẹrù jẹjẹ la ń pe fíìmù yẹn personal film. Mo wá lọ bá àwọn oníṣẹ́ fíìmù nínú scene yẹn àríyàn kan tí ó ń ṣe wedding. Ìjọ wedding yẹn gangan ni omi gbé ọkọ lọ. Ṣùgbọ́n níjọ́ alẹ́jọ́ wedding yẹn eléré tó wá play local band ni ṣẹ̀fí lọ́kàn mi wá mú tó máa lu àgídìgbò àti àkúbà. Èmi gbà tí mo lọ bá mo ní aláwọ̀ mo máa fẹ́ bá mi ṣe fíìmù mo ní àyà mi náà ń já ó ní bàdá mi iṣẹ́ lè sanwó mi. Ǹjẹ́ ìṣẹ́ fẹ́ ṣe màá bá yín ṣe. Mi ní gbàgbé tí màá fi láyé mi. Ṣẹ̀fíù. Wọ́n ní àdó àbá yín ṣe. Nígbà tí mo ń sọ fún èèyàn pé Ṣẹ̀fíù máa dé Ọláyà fún ara ẹ̀ òbí pé Ṣẹ̀fíù máa wá ọba fẹ́rẹ̀ ni. Nígbà tó wá tó kọ bí 7 wọ́n Ṣẹ̀fíù dé. Ṣé ni mo dàbí Olúmọ. Ọlá ò ní bàjẹ́ láíláí. Kò ní wálé láíláí òkè ní jẹ̀sí sákùn lọ́wọ́ ìrà. Alájì jìjìjì. A ní ké pẹ̀lú àwọn ohun gangan ló tún lọ gẹ́ẹ̀tì ọmọ tó lu àkúbà. Sáyẹ́ Balógun ní ẹ jẹ́ ká ṣe ìdásá mo ní pẹ̀lú Ṣẹ̀fíù. Mo fẹ́ ṣe ìdásá fẹ́ wíṣí táìmù ni o. Tó bẹ̀rẹ̀ bá Ṣáídì ní ẹ̀kọ́ ẹ ṣe jẹ̀bẹ̀rẹ̀. Ní 2003 tèmi náà ṣe fíìmù kan Ṣẹ̀fíù dúró tì mí gan tí ò ń ṣe díẹ̀. Ṣé àmọye onítẹ̀tẹ̀ làbẹ́kúta tó dúró tì. Ṣẹ̀fí Àlàó ẹ̀dá kan ni. Gbogbo ṣẹ́tẹ̀ yín yà ẹ̀ sinimá ni ọ̀hún. Ẹ kì í ya stage. Ẹ̀yẹ kan ni mo ya stage rí wọ́n pé wọ́n ṣe fún gómìnà ológun nígbà yẹn Madam Ọláníwájú ló wà ní director of culture ní cultural center nígbà yẹn. Akíntàn dé kọ. Ó dápẹ́ Akíntàn dé yẹn so ni wọ́n ṣe stage yẹn gbà yẹn I was given the job and I shot it perfectly. She was even surprised. Camera kan ṣe dá mi fún. Nígbà tí a yẹ ẹ̀rọ ẹṣin if you can recollect it vividly most of it èmi náà mo tún edit ẹ̀ while shooting cut and shot ló máa ń pè ṣẹ́nugbẹ̀
má ṣe báyìí that means pé action action so tí ma ti rí pé mo ti trigger tó yẹ pé ó máa ń jẹ́ kí iṣẹ́ easier fún editor fún editor. níbi tí ẹ̀gbọ́n Azeez Jadade tó ti ṣí tí mọ́tò ti gbá tó ti kú sílẹ̀ lẹ́yìn so tó ti wá tó wọ́n sọ dídé èmi náà mo mix md 3000 náà tí mo fi yà so ni mo mix bó ṣe ń pè é yẹn kì í ṣe studio náà ṣe mi mo ṣe. irú ibi tó ti l'accident ní Abiola Wemel láti shoot accident ibi tí láti jẹ́ ti bọ́lẹ̀ nínú mọ́tò lójijì gbogbo accident ẹ pé gbogbo mọ́tò ń park ni pé kí ló ń ṣẹlẹ̀ believe pé real accident ni we don't want to miss any event. nínú iṣẹ́ tó bá ti lè miss event kan o lè rí mú padà tó o bá rò pé other person rí mú tí o bá rí mú kọ́ kí ni reason of ìsanwó fún ọ ló fi jẹ́ pé cameraman máa ń look for angles. ẹ̀sùn ti lọ yọ aṣẹ́kọ̀ọ́ rí Babangida ìgbà ni Babangida wà president wọn ò jẹ́ kẹ́sùn rí iṣẹ́ yà wọ́n máa rántí mọ́ ẹ̀sùn wọn ẹ̀sùn láti gbé kámẹ́rà sí èjìká DSS tó ń ṣọ́ kíní bí DSS fẹ́ react to Babangida kọ̀ fún fèsì because you need to get his shot. Wow. kọ́nà tí yóò ní jẹ́ súnmọ́wájú ìwọ ló máa jẹ́ tripod stand. cameraman náà lè gbèjà ara wọn. àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ti gbégbèsè yẹn àwọn tó wà ń sálẹ̀ òjò kó wọ̀. ìdí àtúmọ̀ ni pé òṣìṣẹ́ ìjọba ń strike láti gbẹ̀tọ́ ẹ̀. tí cameraman bá ní àwọn strike lónìí pé cameraman kankan gbọ́dọ̀ ya fíìmù kan producer amọ̀lára àti gbé àfisùn. Kódà we have the Guild of Cinematographer under tamper. Bàbá náà fẹ́ ṣe gbọ́ ẹ̀ ìbọn ọmọọṣẹ́ mi ni mo sọ pé wọ́n sọ pé ó máa ń ṣakọ pé ó máa béèrè yàrá ó máa béèrè ó lè ní iye kan lòun máa gbà so nígbà tí ò bá béèrè iye kan ṣe mọ̀ pé wọ́n sì ń descend so low ni pé ó sì máa wà lẹ́ẹ̀lẹ̀ nígbà tí artist tí wọ́n fẹ́ yà cameraman tó máa tètè dé location tó máa pẹ́ kúrò location tí ò ní lè béèrè fẹ́ tọ́ ẹ̀ whereas artist tó máa wá láàrin just a day owó oúnjẹ tí artist máa gba ìdajì ẹni cameraman gbà tí wàá ṣọ́ra gan kò tẹ̀ ní lówó oúnjẹ gbà so tẹ́ni bá lè kù tọ́wọ́n náà bá lè lọ strike tí ò ṣe strike tẹ́ni ọmọ náà wà strike tẹ́wọ̀n kan máa lọ yọ ṣiṣẹ́ ẹ̀tọ́ wọn á tó wọn lọ́wọ́ fíìmù ń gbà yẹn àwa ṣiṣẹ́ ni àwọn ilé ni wọ́n ń ṣe production sìn ó ti jìn sí ti tẹ́lẹ̀ ṣé camera wise ní ká sọ ni ṣé equipment ní ká sọ ni ok mo ṣe act ní bí 3 months ago tó dẹ̀ pé yes mo tẹ̀ ìrántí yẹn sìn but àwọn tí wọ́n ṣe ìjà àwọn network náà ṣe léyìí wọ́n wá shoot Syria kan ní Abẹ́òkúta kìíní náà lọ abúlé alámùtú ní after randa ni wọ́n lò yes irú production yẹn tẹ́yàn bá ń rí irú yẹn the man doesn't know pé cameraman ni mi we were invited wọ́n pè kí ni sórí platform later Adelesi Tìmíládé Adelesi one of the elders in the state actually so ọlọ́pàá ṣáà lè ṣiṣẹ́ báyìí kan ó invite èmi àtàjẹ̀bí mẹ́rin Simon Oguntola èmi àtòun àlọ́ sí ibẹ̀ mo lọ acting bẹ̀ pure acting tó bá jáde rí pé lẹ́rìí ló ṣe olóyè Ọ̀yọ́mèsì so irú yẹn kì í ṣe fún Abẹ́òkúta àwọn oníṣẹ́ àwọn kìíní náà ṣe o we collected after tí wọ́n yọ VAT we were paid 300,000 after tí wọ́n yọ VAT gbogbo owó tá a gbà was 280,000 ṣe crown náà the same thing. so ẹ lè jẹ́ kọ́ ọmọ yín ya kó ṣe cameraman. mi lè sọ tí iṣẹ́ yẹn bá ti yàtọ̀ tí wọ́n ti recognize crew tí wọ́n ti recognize crew. ṣé cameraman nìkan ni crew ni. cameraman nìkan kọ́ ni crew náà. lightman nígbà tí cameraman ń jìyà kí ni ṣé lightman máa jẹ́ ìgbádùn. generator man kọ́. bọ̀ kọ́sùmí à ń gbádùn. consumer tún ṣe ń gbádùn because wọ́n ní avenue wọ́n ṣe ń get aṣọ. makeup ńkọ́. wọ́n máa ṣe gbá wọ́n máa ṣe makeup ńkọ́. owó lọ́wọ́ ṣe kíní kan makeup ọmọ ìyá kìíní sí ni gbogbo ọ̀yàn àní kí ló fẹ́ rà wọ́n máa fẹ́ ló tẹ́ṣẹ́ gan ni pé kíni tó fẹ́ rà jáde kàtí àkàṣì fún lọ́nà àti fan. People are suffering in this job. I'm not joking. I'm saying the real fact. ẹ dárúkọ àwọn cameraman tẹ̀ mọ̀ náà. Abis Túndé Kèlání bàbá láwọn yẹn Sunday Ògúnyẹmí àwọn bàbá wa nìyẹn
tí n bá fẹ́ sọ àwọn tí wọ́n sì ní industry mọ́ àwọn bíi Tológìdán àwọn OGTV camera serious camera àwọn ní kíní máa ń lò ńgbà yẹn kí lórúkọ bọ̀dá yìí tí wọ́n máa ń shoot music àgbà yẹn àwọn ni wọ́n máa ń lò so láwọn cameraman àgbààgbà tí wọ́n ti lọ iná náà ní Kọ́lá Làwa image kọ́ ló máa ń fọ̀rùn kẹwọn Alwa Jude ọ̀rẹ́ mi kan ti kú ìyẹn náà tún mọ cinematographer ó mọ̀ tó mọ̀ ẹ̀ òun ni Ṣẹ́gun Adéǹjì Sama. Sama. When we are talking of pé èèyàn mọ̀ nípa production Sama. Ṣẹ́gun Sama and he's a director to the core. Ọlọ́mọ àfọ̀rúkẹ́ iṣẹ́ yẹn yé pọ̀ ó dùn mí ni he has a short life to live. Yẹmí Adégúnjú ńkọ́. Ẹ kan ṣiṣẹ́ kan ṣe péré ni mo bá ṣe àdéjáde. Madam cultural center ló gbé fún gbà yẹn. He said ó yẹ kí n fóun ní kickback. Mo ló gbéṣẹ́ fún mi. Kò sanwó fún mi. Mo tún ní kí n fún ẹ ní kickback. Later mi ṣe à ń gbọ́ wá tí fíìmù yẹn di wàhálà láàrin wọn àti Madam Ọláríwájú tó jẹ́ director of culture nígbà yẹn. Ni mo ṣe àmọ̀ pé sowó tẹ̀ gbaṣẹ́ yẹn ni and you didn't tell me. Alasari was paying well nígbà yẹn máa pé yìí báyìí ni mo fẹ́ gbà ó máa ń sanwó bọ̀n gbàtà náà fẹ́ upgrade ló di ìwà aládé láàrin mi àti ẹ̀. Ta ló ya sinimá Gbẹ́ngà Adébóyè Òdì nínú. mi mo yà and I was paid well. Ẹ máa gbowó Gbẹ́ngà Adébóyè ni. níbi tó fi fẹ́ ṣe wedding Bẹ́ẹ̀ni tí ìyẹn rò pé olúmọ táṣẹ́wó rò pé olú fẹ́ ṣe wedding fún tí ó mọ̀ pé ọgọ́ngàn wà lẹ́nu tí a lo church kúrò akéyìn òní ní mi mo yà. Ẹni ẹlẹ́ni Saheed Òṣùpá fọ́sùn tó kọ́ sí láyé mi tí mo yà ni ẹni ẹlẹ́ni fíìmù Saheed Òṣùpá Àjàlájà Lingo ló bá coordinate ẹ̀ tó wọ́n sanwó mọ́ ẹ̀mí ìgbọ̀rọ̀ fún àní wọ́n sanwó lẹ́kùn mo tún bá ọ̀rẹ́ mi kan náà ṣiṣẹ́ ńgbà yẹn tí máa ń gbúgbà tó mo bá tọ̀ síbẹ̀ ṣe ẹ̀ tí a bá níṣẹ́ máa ń sáré bá ẹni yẹn shoot òní Kọ́lá Ọlátúndé yìí tún ìsìpín wẹ̀ jẹun fíìmù Jẹun Sókè mo fèsì Wàsíù Àyìndé rí Saheed Balógun fíìmù Ọmọ Oríta ni Pàṣọ ti ṣe nú ẹ̀mí tí mo yà rè ní 2012 fíìmù Murphy Afọlábí kọ́lọ́n fọ̀rùnkẹ́ blessed memory ọmọ Mushin Pàṣọ ló lead the squad mẹ́ èmi àtẹ́sọ̀ lájọ yà. But acting tẹ́lẹ̀ yẹn acting ta ló kọ́ yín ní acting. Ọlọ́run kìkì ṣe pé ẹ̀kọ́. ṣé àwọn pé cameraman tó bá ń shoot lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa wà short of cast. Yes wọ́n máa ń wà short of cast. Bẹ́ẹ̀ni ẹlẹ́kìrú Ọmọ Oríta Alhaji Jẹun Sókè fíìmù Saheed Balógun èmi mo ṣe major role mẹ́nà torí ẹni tí wọ́n plan láti lò ó disappoint bí sáà ṣe ní mi wà mo dẹ̀ ní assistant cameraman tó lè handle camera mo ìbá sórí tẹ́tẹ̀ ló fi jẹ́ mi mo ṣe major role ni mo fi bá Pàṣọ act mo bá Wàsíù Àyìndé act ẹ̀bùn tó lọ́wọ́ fún mi yẹn ti kú creativity yẹn ṣì wà. So báwọn èèyàn ṣe ń wò wá sí bóyá wọ́n ní big event kan tó fẹ́ ṣe ẹ̀ṣin package ẹ̀. ó gbélé o ṣé bí kan mo ní mo lọ shoot ẹ̀ máa láyé. Event packaging kú oríṣiríṣi ok máa tí mo lọ bá ṣe kinní ní Himalayan I collected 100,000 through Himalayan boy will introduce man yẹn Himalayan boy too is a friend that is supposed to be remembered always because he believe in me. Himalayan boy. Yes tó wá pé ọ̀rẹ́ tó ń produce dédé ni kò sẹ́ni tó máa ya fíìmù Himalayan boy mi ni because òun believe pé àwọn atájọ jẹ́ ọ̀rọ̀ kò yẹ ká máa fẹ́ra wálẹ̀ pẹ̀lú ẹni tó yẹ pé tí n bá wà lórí ìyàwó mi tó bá pẹ́ mi máa dìde. Gbẹ̀ngà Ọládùnní. Bẹ́ẹ̀ ni Himalayan boy because tọ́mátì kan wọ́n ní di camera wọn fẹ́ ṣe event kan èmi ló máa kọ́ dárúkọ mi mẹ́ láì sinmi ń bẹ̀. This man I'm talking about olóyè introduce mi yóò ti di iṣẹ́ mẹ́ta tí mo bá máa ń ṣe tí ó dẹ̀ ṣiṣẹ́ yọkẹ́yọkẹ́. So irú yẹn when it comes I'm a granite supplier as well. So torí ìyá mi ti sọ statement kan fún mi rí ìgbà tí máa ń kiri ata kiri gbogbo ẹ̀ òbí dẹ̀ lẹ́yìn iṣẹ́ wọn wọ́n ti máa ń ṣàjẹpá wọn ni ó di ọkọ̀ ra provision wà lẹ́yìn wọ́n ni olóbi kí ni tiwa pẹ̀lú provision ó ní Taofiki àsìkò wọn ń bọ̀ tíṣẹ́ kan ò ní tó jẹ mo di ọ̀rọ̀ yẹn mú sọ wọ́ọ̀sì àti Nàìjíríà wá rí bó ṣe rí mọ́ abájọ ọ̀rọ̀ tí yẹn sọ tíjọ́ iṣẹ́ òkúta bá yá supply òkúta bá máa ṣe títí fọ́tò bá máa ṣe but iṣẹ́ property àṣẹ caretaker yẹn gbọ̀ngàn ni main yẹn ní ọ́fíìsì wà ní roundabout house legal tẹ́kùtẹ́ anybody bá débẹ̀ a sọ pé ẹ béèrè flamboyant property. Oh, flamboyant properties. Properties, yes. And I'm a member of IC. I'm into state realtor. Ní afẹ́ra lé ni o, afẹ́ta lé ni o,
àfẹ́ ralẹ̀ àfẹ́ pé estate management pé ká máa bá yá ń dulé pé tí ò ní sí pé owó yín máa dín wà náírà ń bẹ̀. ẹ sọ tẹlifóònù nọ́mbà yín àti ibi tọ́fíìsì wà yín tẹ́ bá fẹ́ pè wọ́n tẹlifóònù nọ́mbà wọn ni wọ́n fẹ́ sọ yẹn. 08037186306. lẹ́ẹ̀kan sí sà. 08037186306. ọ́fíìsì mi dẹ̀ wà ní Federal Housing Estate Ẹlẹ́gàbẹ́òkúta ní roundabout táyà tó máa ń pè ní roundabout yẹn táyà máa ń pè bẹ́ẹ̀ ibẹ̀ gangan níbi mosque line ẹ̀tẹ̀rí sábọ́ọ̀dù mẹ́rin Flamboyant Properties. All right. Ẹ ṣé gan Larry. Thank you very much. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.